Dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi pátápátá nílé lóko lẹ́yìn òde níbikíbi tí ọwọ́jà ètò yìí bá fẹ́ dé. Mo kí yín ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé lórí ìkànnì yìí mo ń sọ̀rọ̀ nípa bá a ṣe lè léwé àti gbọ́ àwọn nǹkan tá a lè ṣe fúnra wa ni. Ẹ̀wá lè tí mo mú wá fún wa lónìí òun ni oògùn ejò tí ejò kì í fi sànyàn jẹ, gbẹ́rẹ́ ejò oríṣi méjì mo mú wá. Èyí tí a fi kóró òwú akẹsẹ ni ò kì í ṣe òwú kò wú o. Òwú akẹsẹ yàtọ̀ sí òwú. Kóró òwú akẹsẹ la máa lò. Òun máa ń pupa, òwú máa ń funfun. Ṣó ti yé yín? Kóró òwú akẹsẹ tí ètí ìlànà la máa lò pẹ̀lú odidi atare kan. A máa jó ni, òun dá dúró. Lẹ́yìn náà a máa tún wá ẹ̀má àgbò, odidi atare kan pẹ̀lú orógbó. Ẹ máa bá mi ká lọ. Àsìkò yìí mo kọ́kùnrin, mo kọ́bìnrin, mo kí ọmọdé, mo kí ẹ̀yin àgbàlagbà. Iṣẹ́ tí a máa ń ṣe tí ejò kì í fi ń sànyàn ni mo mú wá fún wa lónìí. Ṣùgbọ́n iṣẹ́ yìí gbẹ́rẹ́ ni o, gbẹ́rẹ́ ni. Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí, àṣírí ewé àti gbọ̀n bàbá wa. Lápẹ́ yẹn ṣe wù mí nígbà àkọ́kọ́ ni. Orúkọ mi ni Dr. Avis Abolade ọmọ Aramide. Eléyìí tí mo mú wá fún yín lénìí, òun náà ni iṣẹ́ tí ejò yìí fi sànyàn. Bá mi lọ wá ẹ̀má àgbò, ṣé ti rí báyìí? Ẹ̀má àgbò. Ẹ jẹ́ kí ẹ̀má àgbò yẹn ká fi tẹ́lẹ̀ inú apẹ. Òun lẹ̀ ń wò yìí. Gbé kalẹ̀. Ẹ ká fi ẹ̀má àgbò ká fi tẹ́lẹ̀ apẹ. Ṣé ti rí báyìí? Ẹ̀má àgbò ni a fi tẹ́lẹ̀ inú ìsasùn yẹn. Ẹ bá mi wá orógbó ni ẹ̀ ń wò yìí. Orógbó àti atare. Bẹ́ẹ̀ ká fi orógbó yẹn, ẹ ká fi sí inú ìsasùn yìí. Ṣé ti fi sí? Òun náà ni ẹ̀ ń wò yìí. Ẹ fi orógbó yẹn sí. A ti fi orógbó àti fi sínú ẹ̀má àgbò. Odidi atare kan ẹ fi sí. A wá kó ẹ̀má àgbò, a tún kó bò lórí. Ṣé ti rí báyìí? Òun ni a ti kó bò lórí báyìí. Kí ló kù báyìí? Tó kù náà ni pé kí a jó, kí a gbé kaná. Òun náà ni ẹ̀ ń wò yìí. A ti gbé kaná báyìí o. Iṣẹ́ àṣírí tí ejò yìí fi sànyàn, òun náà ni ẹ̀ ń wò yìí. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ̀ ń wò mí káàkiri àgbáyé. Níbikíbi tí ẹ bá wà lónìí, ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́ o. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ìbànújẹ́ ó kéré ó tóbi, kò ní wọlé tọ̀ wá. Porogodo ayé ò nílù fún wa jó. Tí ẹ bá ti subscribe, ẹ dákun ẹ má wò mí lásán. Ẹ bá mi subscribe. Ẹ bá mi share àwọn program yìí. Àwọn kan tí ò bá yé yín, ẹ lè béèrè. Babaláwo labájẹ́ ni, pásítọ̀ ni wa ní, èyíkéyìí tí àbá wò ó jẹ́. Ẹ dákun bá mi subscribe. Á jẹ́ fún wa bí idán. Á là fún wa bí oòrùn. Á jẹ́ fún wa bí ó fi jẹ́ fún ajíbíkin tó kọjá wí. Egbò á jẹ́ fún wa bó ṣe jẹ́ fún ọ̀sán bíkin tó kọ́wé gbò. Gbogbo wa pátápátá ànírógun ejò, àránsí ni o, àmúwá Ọlọ́run ni o. Torí ejò nǹkan tó ní agbára ni o. Ẹ gbórúkọ ẹ ní ejò, àrítàgìrì ń tẹ́jọ. Ṣùgbọ́n tá bá ti lè ṣe iṣẹ́ yìí, tẹ́tẹ́ ń wò yìí, tá bá ti lè ṣe, ẹ jẹ́ ká fi sín gbẹ́rẹ́ sí ọwọ́ àti ẹsẹ̀. Ká sín fún ọmọ wa àtọmọ àti ìyàwó. Ká sín fún wọn. Ànírógun àránsí o. Ẹ bá ti wá sín tán, báwo la ṣe máa lò ó? Ìyẹn tó bá ti jóná, tó bá ti jó tán, á lọ̀ ni. Ṣé a ti lọ̀? Á fi sín gbẹ́rẹ́ náà ni sí ọwọ́ àti ẹsẹ̀ wa. Mo bẹ̀ yín olólùfẹ́ mi pátápátá tí ẹ̀ ń wò mí, ẹ dákun tí ẹ bá ti subscribe, ẹ bá mi subscribe. Ẹ bá mi share program yìí. Ẹ bá mi like. Nǹkan tí ò bá yé yín, ẹ lè béèrè lórí ẹ̀. Màá ṣe àlàyé fún yín. Bákan náà, lórí ọ̀rọ̀ ejò yìí náà ni. Bá mi lọ wá òwú akẹsẹ tí èyí tí ìlànà. Òun náà ni ẹ̀ ń wò yìí o. Bẹ́ẹ̀ ṣe ń wo program yìí, ẹ dákun ẹ máa bá mi share ẹ̀. Ẹ máa share ẹ̀ kó lè jẹ́ àǹfààní fún ẹlòmíì. Ẹ like, ẹ comment, kí ẹ subscribe. Gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ lọ, oògùn ejò mìíràn tún ni eléyìí. Ẹ wo ohun tí ó wà ní ọwọ́ mi yìí, àfihàn yín sìn. Ẹ wo ohun tó wà lọ́wọ́ mi. Kóró òwú akẹsẹ. Kóró òwú akẹsẹ ni o, kì í ṣe òwú kejì o.
òwú akẹsẹ, kóró òwú akẹsẹ tí ò tíì lanu, kóró òwú akẹsẹ tí kò tíì lanu, òun náà ni ẹ̀ ń wò yìí. Á mú ẹyọ kan ńbẹ̀, ẹyọ kan tá bá mú ńbẹ̀ yẹn, tá a mú ńbẹ̀, á wá ju ẹyọ kan yẹn mọ́ odidi atare kan. Kóró òwú akẹsẹ tí kò tíì lanu òun la máa ń lò, òun lẹ̀ ń wò yìí. Kóró òwú akẹsẹ tí kò tíì lanu, á ju ẹyọ kan mọ́ odidi atare kan. Tí a bá jó, ṣé ẹ ti jó? Báwo la ṣe máa lò ó? Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ti subscribe lórí ìkànnì yìí. Mo dúpẹ́ lọ́wọ́ yín o, ẹ̀yin tí ẹ̀ ń fún mi ní ẹ̀bùn, ẹ̀yin tí ẹ̀ ń fún mi, ẹ̀ ń sọ fún yín pé lórí ìkànnì yìí a máa gbádùn ara wa. Àṣírí táwọn bàbá wa ń lò, àwọn náà ni ẹ̀ ń wò yìí. Ẹ má jẹ́ ká da gbogbo àwọn nǹkan yín náà. Ẹ má jẹ́ kí ẹ̀sìn méjèèjì kó gba àwọn nǹkan yín lọ́wọ́ wa. Òun náà ni ẹ̀ ń wò yìí. Kóró òwú akẹsẹ ẹyọ kan, ẹ̀rọ kóró òwú akẹsẹ kan pẹ̀lú odidi atare odidi kan. Ẹ jẹ́ ká jó, tá bá ti jó, máa fi síngbẹ́rẹ́ sí ọwọ́ àti ẹsẹ̀. Tí wọ́n lè ṣe eléyìí, wọn ò bí aláya ejò yẹn dà, kò ní lanu. Débi pé ó tẹ̀ wá san wá. Òun náà ni ẹ̀ ń wò yìí. Kóró òwú akẹsẹ ẹyọ kan, kóró òwú akẹsẹ ẹyọ kan, odidi atare kan, ó di jíjó. Tá bá jó tán, gbẹ́rẹ́ lọ́wọ́ àtẹsẹ̀, kò níye o. Ẹ jẹ́ ká ṣe fún ìyàwó àtàwọn ọmọ wa. Ire o, ó dìgbà kan ná.